ẹ̀sìn Islam òní àwọn ọmọ fún yín báyìí tí agbékalẹ̀ ní ìrántí Alhaja Elizabeth Babatunde Ilegunboro Àbọ̀rẹ́rìn Èrúwà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí Ọlọ́run kí ó máa mú ládàá bá wọn. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. Ẹ káàbọ̀ sí orí àkọ́tún ètò yín ètò wa Mafhumul Islam èyí tí máa dé sí etí gbọ́ yín lórí ìkànnì tí a wà yìí Premier FM 93.5 èyí tí a pè àmà rẹ̀ ní ìrántí màmá wa olóògbé Alhaja Elizabeth Babatunde Ilegunboro Àbọ̀rẹ́rìn Èrúwà. Ọlọ́run bá ní ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún màmá wa onínúure náà. Allahumma àmín. Bàbá àlùbáríkà ọ̀bá àdùnnú ti wà ní ìkàlẹ̀. Aláṣẹ àti olùdarí ilé ẹ̀kọ́ Madubunu Tẹ́míyà Al-Islami tí ń bẹ nílùú Ìbàdàn ti wà ní àyín. Fọdílátù Sheikh Al-Imam Abdulrahman Ọlálékan Muhammadu Awwal. Bàbá ẹ káwọn ará lé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwọn àgbàlagbà wọn ní tí ṣe ọba pẹ́ ni ẹnìkan tó ń pẹ́sẹ́ mọ́. Etí àwọn bàbá wa tí wọ́n máa bá ní pabi rẹ̀ tí wọ́n sì máa bá ní yọ àbìdún rẹ̀. Òun náà ni ìwọ̀ tí a ṣe fún ará àdúgbò wa. Kí ni ìwọ̀ tí ará àdúgbò jẹ wá? Kí ni ìwọ̀ táwọn náà ṣe fún ará àdúgbò wa? Falyatafaddal ma'jura min Allah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi wa kafa wa salatu wa salamu ala rasulihil mujtaba. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Àlékún ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run bá ní ṣe fún Ànábì wa Muhammad. Àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀ àtàwọn sọ̀hábì rẹ̀ ẹ̀mẹ̀wà Ànábì wa Muhammad. Àti gbogbo ẹlẹ́sìn Islam káàkiri orílẹ̀ àgbáńlá ayé. Ẹ̀yin mùsùlùmí àti ní obìnrin gẹ́gẹ́ bí ẹni tí ń darí ètò bí wọ́n ṣe sọ ohun tá a fi máa ń ra wa létí nírọ̀lẹ́ tòní oní huququl jar àwọn ìwọ̀ àwọn ojúṣe àwọn ẹ̀tọ́ ètò ẹ̀kẹ́nìkọ̀ọ̀kan wa ká pé fún aládùúgbò ẹni. tábàwọnú alukurani alápọ̀nlé káwọnú sunan Nabi wa Muhammad a rí wípé ìṣe ni lójú ọ̀yìn ọ̀nbẹ níbẹ̀ lórí ṣíṣe dáadáa sáládùúgbò ẹni. ká tó lọ síbi eléyìí ẹ jẹ́ wo àwọn lárúbáwá kó tó di pé ìsìláàmù kó tó di pé yóò dé. àwọn lárúbáwá wọn a máa ṣe àpọ́nlé wọn a máa ṣe àkọlé kan nípa àwọn tí a jẹ́ aládùúgbò wọn púpọ̀. kódà inú wọn a máa dùn orí wọn a sì máa wú. bákan náà wọn a máa fi ọ̀rọ̀ tó dáa táládùúgbò tó bá fi yìn wọ́n yaftakhiruna bihi wọn a máa fi ṣe fáàrí inú wọn a máa dùn sí i púpọ̀. kódà níbi tí àwọn lárúbáwá tí a ní àkọlé kan nípa aládùúgbò wọn tí a ní sí bó tilẹ̀ jẹ́ pé àyà hijab kò tí ì sọ̀kalẹ̀ látàrí pé ìsìláàmù kò tí ì dé. àyà rẹjú rẹ ńlẹ̀ mọ́fì obìnrin olóbìnrin kò tí ì sọ̀kalẹ̀. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà arínà àwọn lárúbáwá tó ṣe wípé wọn kì í bójú wo ìyàwó aládùúgbò wọn lẹ́ẹ̀mejì tó bá ti lè rí lẹ́ẹ̀kan báyìí yóò rẹjú rẹ ńlẹ̀ ni ó dìgbò bá tó lọ pátápátá kó tó di pé yóò wà kájú sókè. nínú àwọn tí ń tọ́ka sílẹ̀ yìí ó ní ọ̀rọ̀ tí ìkànnì ọ̀jọ̀gbọ́n nínú àwọn lárúbáwá nígbà ìmọ̀kan ìyẹn Antara ọmọ Shaddad nínú ilé orin rẹ̀ ó sọ pé wà gúdù tọrọfẹ́yì imbadat li jariyati
hatta tuwariya jariyati mathwaha. ìtumọ̀ ó ní wà gúdù tarafayya ojú mi méjèèjì ń ya rẹ̀ nílẹ̀ ní gbogbo ìgbà tí aládùúgbò mi lóbìnrin tó bá ti lè jáde síta ẹni wípé ìní wo ìhòòhò rẹ̀ ìní wo ọ̀ṣọ́ rẹ̀ lẹ́ẹ̀mejì ìrìnrẹ̀jú nílẹ̀ ni hátà yuwari jarati títí ó fi jẹ́ pé aládùúgbò mi tó jẹ́ obìnrin tí ń fi ní rí mọ́ tí ó fi wọ ibùgbé rẹ̀ tí ó fi wọ ibẹ̀ lọ. nǹkan afẹ́fà ni wípé kí islam ò tó dé làwọn lárúbáwá ní a ti máa ń ṣe àkọlé kan nípa àwọn tí wọ́n jẹ́ aládùúgbò wọn púpọ̀. gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ní pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kọ̀ wá láti di gbogbo nǹkan wó. àwọn ètò bá dáa táwọn lárúbáwá bá ń ṣe ọsẹ wọn kò lè lórí. àwọn ètò bá kù díẹ̀ káàtó lànàbí ọsọ pé tọ eléyìí ọ̀dà bíi ká mutí àwọn lárúbáwá wọn kó ní eléyìí kó tó di pé islam kó tó di pé yóò dé. gbàtà níbi wàá dé àwọn ìwà tó dáa tí ń bẹ lọ́wọ́ wọn ànábì ṣẹ́kù ó tún wá ṣe àfikún lórí àwọn ìwà tó jẹ́ ìwà bíi àwọn ètí ọ̀dà ńlọ́gbà lọ́wọ́ wọn. lọ́jọ́ pé tí yàn bá wọnú al-Qur'an alápàlẹ́ tá a wọnú hadith ànábì wa muhammad á rí ògúnlọ́gọ̀ àwọn ẹ̀rí lórí bíbọ̀wọ̀ ṣíṣe àpọ́nlé ṣíṣe àyẹ́sí ṣíṣe dáadáa sáwọn tí wọ́n jẹ́ aládùúgbò ẹni. tó bá ń sọ nípa àwọn ìwọ̀ tí ń bẹ fún aládùúgbò ẹni nínú ṣẹ̀ríà islam a lè pín sí ọ̀nà mẹ́rin. ìpele àkọ́kọ́ an yu'amilahu bil ihsan kó máa bá gbé kó máa bá lò pẹ̀lú dáadáa. nǹkan lẹ́ẹ̀kejì an yuqabila jafa'ahu bil hilmi was safhi gbogbo wa gọ̀ ìtàládùúgbò ẹni tí bá ń wù sí ni èèyàn máa fi sùúrù àmójúkúrò àtẹ̀mára èèyàn máa fi pàdé àìdá àbíwá òmùgọ̀ èyí tí aládùúgbò ẹni tó bá wù sí ni. nǹkan lẹ́ẹ̀kẹta alla yulhiqa jarahu bi adha kọ́mọ̀ ṣe fi sùtá kankan sùtá ọwọ́ sùtá ẹnu sùtá ara kọ́mọ̀ fi kankan kọ́mọ̀ fi kan aládùúgbò ẹni a kì í ní lára. nǹkan lẹ́ẹ̀kẹrin an yahmiyahu òun láti dáàbò bo aládùúgbò rẹ̀ òun láti dáàbò bo aládùúgbò ẹni mimman yuridu bisu lọ́wọ́ ẹni tó bá ń gbèrò aburú sáládùúgbò ẹni. àwọn nǹkan mẹ́rin táwa kàálẹ̀ yìí odidi ọ̀rọ̀ oníkọ̀ọ̀kan wọn ńlọ́jẹ́. lábẹ́lá ṣíṣe dáadáa sáládùúgbò ẹni báwo ilá ṣíṣe dáadáa sáládùúgbò ẹni. àwọn ọ̀nà oríṣiríṣi oníṣẹ̀ríà islam ńlọ́lá kalẹ̀ léyìí tó ṣe pé a fi ṣe dáadáa sáládùúgbò ẹni. nínú rẹ̀ ni wípé máa ṣe ìtọ́nisọ́nà fún ní gbogbo ìgbà tí bá ti ń bùkátà sí ìtọ́nisọ́nà kan àbómi. bọ́lá ń bá ṣoore fọládùúgbò rẹ dunnú sí i bá yọ̀ kíkú oríire mọ́jọ́ jẹ́ pígbà tí bá ń dunnú ìbànújẹ́ lórí rẹ̀ ni wọ́n wà ajẹ́pọ̀ ọ̀fẹ́ dáadáa fọládùúgbò rẹ nù. gbogbo ìgbà tọ́ládùúgbò rẹ ti bá ti ń banújẹ́ ìwọ àti ẹjọ́ wà nínú ìbànújẹ́ ni yẹn ni wípé àrùn tí bá ń ṣogójì ńlọ ẹ̀kọ́ sọ̀ọ́dún ní ti ń ṣe abọ́yadé lọ́dọ̀ yorùbá gbogbo ọlọ́ya òní ṣe ẹni pé man lam yatamma bi amril jari falaysa minna so ìtìtúmọ̀ rẹ̀ tó fẹ́ mú dání nù. nínú ẹ̀ náà tún ni wípé gbogbo ntọ́ ọba ní dáadáa ní kápá àǹtùwà sílàhù bima tastati' gbogbo ntọ́ ọba ní kápá láti fi ṣe dáadáa sí i láti lè bá a fi dàpọ̀ máa ra rẹ̀ máa rí wípé òun ṣe fọládùúgbò rẹ̀. nínú ẹ̀ náà àpọ́nlé ìpàtàkì ẹni ìbọ̀wọ̀ fúnni lára àwọn ojúṣe wa sáládùúgbò ẹni lábẹ́ pé à ń ṣe dáadáa sáládùúgbò ẹni lélẹ́yìí jẹ́. aládùúgbò rẹ ó ṣe ìrìn àjò lópin ìgbà tí ò tíì dé láti bí ìrìn àjò àwọn ọmọ rẹ̀ máa ṣe dáadáa sí wọn àwọn ìyàwó rẹ̀ máa ṣe dáadáa sí wọn kì í ṣe páládùúgbò rẹ̀ ó wà sí ìrìn àjò ìyàwó rẹ̀ ó ti awúwo ná kó tó dé bó bá ṣe báwọn lára àwọn ìdá tó burú pọ̀ léè tí a máa ń ṣe sáládùúgbò ẹni ńlọ́wà. kí lè rí lórí eléyìí àyà alukurani alápàlẹ́ etí wọ́n kà fún wa lẹ́ẹ̀kan nínú suratul nisa àyà 36 quran 4 verse 36 ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ níbẹ̀ pé wa'budullah
wala tushriku bihi shay'a ọlọ́run ní òun ọlọ́run nìkan ẹnìkan ẹ máa jọ́sìn fún ọ ẹ fà so fọlọ́wọn ọba níbi ìjọsìn wala tushriku bihi shay'a ẹ gbọ́dọ̀ mọ́rogún mọ́lọ́wọn ọba níbi ìjọsìn ẹ má fi nǹkan kan ṣe déédé ọlọ́run níbi ìjọsìn ẹ má ṣẹbọ sọ́lọ́wọn ọba tó ṣẹ̀dá yín. wa bil walidayni ihsana bákan náà ẹ máa ṣe dáadáa sáwọn tí wọ́n jẹ́ òbí yín bàbá àti ìyá wa bidhil qurba àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ yín ọlọ́run ní ẹ ṣe dáadáa sí wọn wal yatama àwọn ọmọ òrukàn òun lẹ́nu tó ṣe pé bàbá rẹ̀ ó ti jáde láyé kọ́mọ nǹkó tó bàlágà lókùn ìgbà tí ò tí ì bàlágà ọmọ òrukàn ni bó tún bàlágà tí ò tí ì gbọ́n náà ọmọ òrukàn iná ló sì ń jẹ́ wal masakin àwọn aláìní àwọn tí ò ní tó nǹkan àbáwọn tí ò tiẹ̀ ní rárá ọlọ́nirú wọn náà ká ṣe dáadáa sí wọn ibi táwa ń lọ gangan ni pé wàlìjáàrì dil qurba wàlìjáàrì junubi aládùúgbò ẹni tó súnmọ́ àtàládùúgbò ẹni tó jìnnà ọlọ́run ní ká ṣe dáadáa sí kìíní àti kejì wọn. kódà òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam ànábì jẹ́ àmọ̀ wípé àwọn ìwà kan bẹ àwọn iṣẹ́ kan bẹ léyìí tó ṣe pé tá a bá ṣe nígbà bá tó ṣe látọ̀ jẹun nígbàgbọ́ òdodo lára rẹ̀ òní ká ṣe dáadáa sálàdúgbò ẹni ká bọ̀wọ̀ fún lára ẹ̀ ló wà nínú hadith ìtàrí inú Bukhari àti Muslim òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu ẹ̀ ń bá mọ̀ pé onígbàgbọ́ tòótọ́ sọ́nà ọba Allah tó sì nígbàgbọ́ pé ọjọ́ kan ń bẹ lẹ́yìn tó ṣe pé iná ò dilẹ̀ lẹ́yìn asunsunjẹ lọ́yà tó ṣe pé a kàwọ́ gbẹ̀yìn a máa wá sọ́ba àṣìlólé ayé níwájú ọlọ́run ọba Ta'ala ìní pé bá nígbàgbọ́ ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ọ̀ ń bẹ irú ẹni bẹ́ẹ̀ falyukrim jarahu aládùúgbò rẹ̀ pọ́nlé pàtàkì rẹ̀ yẹ sí bọ̀wọ̀ fún ìní pé ẹ̀ ń bá jẹ́ ń tọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìmánì rẹ̀ tó o níhùn àti gbàgbọ́ tó o ní nínú ọlọ́run àti nípa ọjọ́ ògbéǹde àlùkìyámà ó yẹ kó tì ọ́ lọ́pọ̀npọ̀n lọ síbi ṣe dáadáa sẹ́ńtọ́ jẹ́ aládùúgbò rẹ̀. nínú àdìfì mi ànábì tí ẹ̀ kọ́ wa nípa bóòlù àṣeéṣe dáadáa sáládùúgbò ẹni. àdìfì yìí afáwa Tabarani àwọn ní àgbà àdìfì yẹn wá látọ̀dọ̀ Amr ibn Shu'aib an abiyi an jaddi ó gbà látọ̀dọ̀ bàbá rẹ̀ náà gbọ́ látẹnu bàbá rẹ̀ àgbà. ibi tá a fẹ́ lò nínú hadith yẹn bó tilẹ̀ jẹ́ pé bàbá wa Albani àtàwọn afọ́wò ní hadith míì náà wọ́n ní hadith yẹn ọ̀rọ̀ tó lẹ́ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tábà wọn ti ń bẹ nínú hadith yẹn tátí wọn ti ń bẹ ní àwọn ahadith míì á rí i pé ọ̀nà ibi tádi fi ń kàn gbà wá ilé ilẹ̀ ṣùgbọ́n àwọn àtúmọ̀ àtàwọn tó kọ́nu àwọn tí ṣẹ̀ríà Islam tó ṣe ni lójú lọ́yìn láti ṣe sálàdúgbò ẹ̀ ní oní gbogbo ẹ̀ ńlọ́jẹ́ àbítafẹ́ ló ń bẹ́ẹ̀ òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé atadri ma haqqul jar ǹjẹ́ o tiẹ̀ máa wọn nǹkan tó jẹ́ ojúṣe rẹ ẹ̀tọ́ ìwọ̀ àlàákí ètò ẹ̀kọ́ pé fọládùúgbò bí kí làwọn nǹkan náà idha sta'anaka 'indahu gbogbo ògbà tó bá ti lè wá ìrànlọ́wọ́ kan àbómi wá sọ́dọ̀ rẹ yá àrípò sìnkún lọ́wọ́ fún ọ̀ràn lọ́wọ́ bẹ́ẹ̀ lápèjúwe wọ́n lé ọmọ rẹ̀ wálé láti ilé ẹ̀kọ́ ni wọ́n lè wálé láti ilé kéwù ni wọ́n ní ọ̀rá tí a kan ní ọ̀rọ̀ owó rẹ̀ san wọ́n ní aṣọ sukú fíìsì ẹni ọ̀rọ̀ owó tí ì san ìdàstàánàkà àáyìntà o àníṣe gbogbo àtọ́ bá ti wá ìrànlọ́wọ́ kan àbómi wá sọ́dọ̀ rẹ yá àrí wípé ó ṣe ìkànlọ́wọ́ fún un wàyí dàstà kọ̀rọ̀ lọ́ka gbogbo àtọ́ bá ti wá bọ́ pẹ́tọ̀ yá ń lówó mo bùkátà sówó àkọ́rọ́dáwò yá gbìyànjú kó rí pé ọ̀yà lówó náà. bàbá wa ní Madul Arabi kọ́lọ̀nkọ́ba ní kẹ́ bàbá kọ́lọ̀nkọ́ba ní ṣe àlékún ìkẹ́ wọn mo gbọ́ lẹ́nu wọn nínú tafsir wọn ní kéèyàn ọ̀yáàyàn lówó ládá 18 ènìyàn ọgbà bíyàn bá bọ́yàn ní nǹkan ládá 10 ni bó ló ṣe wá jẹ́ wọn lẹ́nu tó wá yá nǹkan lọ́wọ́ èèyàn ó ti sún ó ti kàn gírí ni ṣùgbọ́n ẹni tó bọ̀ ní nǹkan ó lè bùkátà sí ó sì lè má bùkátà sí yẹn ni pé ẹni tí ó jẹ́ aládùúgbò ẹni lára àwọn wọ̀ lábẹ́ pàǹṣẹ́ dáadáa sí ìdásítà kọ̀rọ̀ lọ́ka tó bá ní kọ́ yá ń lówó àkọ̀rọ̀ táwò yá rí i pé ó ti yá lówó náà wáyé dáfítà kọ̀ra ọ̀tà lẹ́yìn bọ́ládùúgbò rẹ tó bá di pé sàmánì
ìbá ń lọ tínrín pẹ̀lú aládùúgbò rẹ yẹn ni pé tó bá di aláìní tí ò rí jẹ tí ò rí mu wọ́n di tàn lẹ́yìn yá máa ṣẹ́rí owó rẹ padà sọ́dọ̀ aládùúgbò rẹ wa idha marida bí aládùúgbò rẹ bí bá ń ṣàìsàn kan àbó míì wọ́n di táwù gbìyànjú kó rí pọ̀ sí àbẹ̀wò rẹ̀ wa idha asabahu khayrun hannatahu bí aládùúgbò rẹ bóore kan tó bá ṣẹlẹ̀ sí ọkọlé ni ọlọ́run jogún ọkọ̀ fún ni ọmọ rẹ̀ lọ parí ẹ̀kọ́ ọmọ rẹ̀ lọ rí àǹfààní láti lọ fún ẹ̀kọ́ lókè òkun nílẹ̀ Saudi ní Qatar irú ẹni báwọn hannatahu lára ojúṣe rẹ̀ ni pé kí ikú oríire dùnnú sóore ìtọ́lọ́run bá ṣe fún un. wa idha asabatu musiba bí musiba kan àbómi àdánwò kan àjálù kan tó bá ṣẹlẹ̀ sáládùúgbò rẹ ọlọ́run là wá níbi àdánwò ọlọ́run là wá kó níbi àjálù bó ọlọ́run má jẹ́ kí àdánwò bó má jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa a kì í bá a mọ̀ tó bá wá ṣẹlẹ̀ sẹ́ni tó jẹ́ aládùúgbò rẹ àzáìtàwò bá kẹ́dùn dúró tí bànújẹ́ pẹ̀lú aládùúgbò rẹ wa idha mata ittaba'ta janazatahu tọ́lọ́mọ wa kádàrá pé àárẹ̀ tí ń ṣe lẹ́ẹ̀kan ọba wa la ikú lọ yàrá pọ̀ tẹ̀lé níbi tí wọ́n sin sí wala tastatil alayhi bulbuniyan ilé rẹ tó bá fẹ́ gbé ní upstairs ọfẹ́ fara ní aládùúgbò rẹ nu má ṣe gbélé rẹ ní upstairs má gbélé rẹ lólókè lẹ́yìn tó ṣe gbọ́n bá gbé lólókè tán ọ wà á kọ́ di aládùúgbò rẹ àwọn atẹ́gùn tí máa ń fẹ́ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ atẹ́gùn ò ní dé ọ̀dọ̀ rẹ̀ mọ́ ọ gbọ́dọ̀ tí ìgbélé rẹ sókè illa bi idnihi àfikún ọ̀kọ́kọ́ wá ìyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ pé tọ́ bàbá mo ní kí n gbélé afẹ́ dàbí ọgbọ́n ni ilé mo fẹ́ gbé sókè ni wọn náà yàrá bí 100,000 kan fi dùn nínú illa bi idnihi má gbélé rẹ lólókè àfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ wala tu'dhihi bi qutari rihi qidrika èéfín àbí òórùn ètí ó máa jáde níbi ìkòkò ọbẹ̀ rẹ yà gbìyànjú má fi kó sùtá báládùúgbò rẹ tó bá ti á di pé èéfín iná tó ń dá ooru tú síta àbí òórùn ọbẹ̀ rẹ ọ̀fà wọn tí máa ń jẹ́ kó òórùn ọ̀wá ń bẹ ọ́fíìsì òórùn wá tú ta má jọ jẹ́ pé imú nìkan ni wọ́n fi gbọ́ illa an tagrifa lahu minha yàrá wípé ó bù fún níbi omi tọrọ ọbẹ̀ rẹ̀ wa idha ishtarayta fakihatan tó bá wá ra nǹkan panu lọ nígbà tí wọ́n ń bọ̀ láti bí iṣẹ́ fahdi lahu minha dípò fún aládùúgbò rẹ nínú rẹ̀ fa in lam taf'al tó bá ti á mọ̀ wípé ò ní lè fà aládùúgbò rẹ nínú tọ́ra ní pàpánu tí wọ́n àtìyàwó àtàwọn ọmọ tẹ́ ẹ fẹ́ jẹ ẹgẹ́ bí refreshmenti nǹkan ó sì ní wípé fadkhilha sirran yà gbé wọlé ní bòńkẹ́lẹ́ má jẹ́ kẹ́nìkan kan rí ntọ́fà wọlé wala yakhruju biha waladuka ètò wàrà wọlé tó mú wọlé ní bòńkẹ́lẹ́ ń ètò bá fọmọ rẹ ń bẹ má jọ mú lọ síta bọ́mọ rẹ tó bá mú lọ síta lè yògì ìdọ̀bíhá waladahu kọ́mọ̀ jẹ́ wípé yóò fi kó ìrònú bọ́mọ aládùúgbò rẹ àdìfì afáwa Tabarani àwọn ni wọ́n gba àdìfì àwọn ni wọ́n gbà wá ìkànnì àwọn sọ̀hábà ìyẹn Jabir ọmọ Abdullah kọ́lọ̀nkọ́ba níjọ́nu sí ó ń sọ nípa ọ̀nà tí aládùúgbò tó pín sí ó ní al-jiranu thalatha àwọn aládùúgbò oríṣi mẹ́ta òní ajẹ́ jarun lahu haqqun wa huwa al-mushriku aládùúgbò àkọ́kọ́ ilẹ̀ tó ṣe pé àlàákì kan ìwọ ẹyọ kan ẹ̀tọ́ kan péré onírètí lọ́dọ̀ wa ta wá lẹ́ni ọ̀hún wa huwa al-mushriku òní aládùúgbò ẹni tó jẹ́ ẹlẹ́bọ bọ́gíbọ̀pẹ̀ tí kìí ṣe mùsùlùmí wa jarun lahu haqqan aládùúgbò ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ tó ṣe pé ẹ̀tọ́ méjì àlàákì méjì ìnira retí látọ̀dọ̀ wa wọ́n wà lè mùsùlùmí ó náà ní aládùúgbò rẹ tó tún jẹ́ mùsùlùmí tí ẹ di méjì lọ́wọ́ rẹ ìkíní ẹ̀tọ́ pé ọjà aládùúgbò ó pè léyìn fún ẹ̀tọ́ ọpọ́ jẹ́ mùsùlùmí ó tún pè léyìn náà ó tún pè fún ìran kẹta nínú àwọn tí wọ́n jẹ́ aládùúgbò ẹni jarun lahu thalathatu huquqin aládùúgbò tó ṣe wípé ẹ̀tọ́ mẹ́ta ìwọ̀ mẹ́ta ìnira retí látọ̀dọ̀ rẹ ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀tọ́ wípé ó jẹ́ mùsùlùmí ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀tọ́ pé ó jẹ́ aládùúgbò ẹni ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kẹta wa haqqur rahimi ẹ̀tọ́ wípé ìbí
ọjọ́ dàyín papọ̀ tí ẹ̀ wá di mẹ́ta lọ́wọ́ èèyàn nù ọjọ́ mùsùlùmí ọjọ́ aládùúgbò ó tún jẹ́ kan nínú àwọn mọ̀lẹ́bí èèyàn. aṣíwájú àwọn àfọ òní tafsir imam mujahidu kọlọm kọba nìkẹ́ wọn ni kuntu inda abdullah ibn umar radiyallahu anhuma wọn làwọn bẹ lọ́dọ̀ abdullah ibn umar kọlọm bá níyọnu sí abdullah àti bàbá rẹ̀ àwọn bẹ lọ́dọ̀ wọn níjọ́ kan wa gulamun lahu yaslahu shaa ọ̀dọ́mọkùnrin kan wá ń bẹ lọ́dọ̀ abdullah ibn umar tí ń bá kun ewúrẹ́ kan faqal abdullah ibn umar wá sọ fún ọ̀dọ́mọkùnrin náà pé ya gulam eré ọ̀dọ́mọkùnrin tó ń bá mi kun ẹran yìí idha salakhta tó bá kun ẹran tó bá kun tán fabda bijarina al-yahudi aládùúgbò wa tó jẹ́ yahudi bí èsì ṣe mùsùlùmí náà orí rẹ̀ ní kó o ti bẹ̀rẹ̀ pínpín ẹran òní kọ́kọ́ lọ mú ẹran bá wọ́n ní tí ń wo ni ẹni pọ̀ lọ́rọ̀ ẹni ológun ẹ̀rú kó aṣọ rẹ̀ kù kan Abdullahi ibn Umar ó tún wí lẹ́ẹ̀kejì ó tún wí lẹ́ẹ̀kẹta ó tún wí lẹ́ẹ̀kẹrin ṣé kòkòkò báyìí láàrin fa àdìtí àwọn èèyàn ní àkílẹ́tọ̀ wa ń wí láwì tó wí ó ní tó fà ní pé li'anni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ma zala jibrilu yusini bil jar hatta dhanantu annahu sayuwarrithu ó ní tó fà ní pé etí ara wọn báyìí òun fi gbọ́ hadith lẹ́nu jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ti ń sọ pé màláíkà jibril kò yéé máa sọ fún mi ní gbogbo ìgbà tó bá ti wá sọ̀kalẹ̀ bá mi ìnísà máa ń tẹnu máa pẹ́tọ̀ aládùúgbò rẹ mójútó aládùúgbò rẹ ṣe dáadáa sí o aládùúgbò rẹ pẹ̀lẹ́ o aládùúgbò rẹ o bọ̀wọ̀ fún ọ àtẹnumọ́ ìwà pọ̀ débi wípé hatta dhanantu annahu sayuwarrithu wọ́n ń retí pé màláíkà jibril yóò tiẹ̀ wá ńjọ́ kan tí ó wàá sọ pé tọ̀ báládùúgbò kan bá kú iye báyìí ẹ̀tọ́ báyìí láládùúgbò rẹ̀ ó ní nínú ogún rẹ̀ ẹni pé látàrí bí àtẹnumọ́ bó ṣe pọ̀ nípa ṣe dáadáa sáládùúgbò Imam Bukhari àti Muslim ẹni àgbà hadithi yìí wá níta àbádébẹ̀ ẹni wípé ṣẹ̀ríà Islam ó ní ká ṣe dáadáa sáládùúgbò ẹni àníta bá ń sọ nípa ìwọ̀ àtẹ̀tọ́ èyí tá a jẹ aládùúgbò wa a ní ìpele mẹ́rin ni ọ̀nà mẹ́rin ni ló sì pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ ó ní ká ṣe dáadáa sí lábẹ́ ṣíṣe dáadáa sáládùúgbò badlu ma yatlubuhu min nahwi an-nari wal milhi wal ma yẹn ní pé gbọ́n táládùúgbò wa tó bá ń bùkátà sí lọ́dọ̀ wa kárí wípé à ń ṣe é fún un àwọn táládùúgbò máa ń bùkátà sí lọ́dọ̀ èèyàn bóyá bíi iná ọ̀fẹ́ tán náà lẹ́ni lápèjúwe àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó bùkátà sísànà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn ní wípé kárí pa àṣẹ fún un àbí yọ̀ ńlọ tiẹ̀ bùkátà sí fún yọ̀ àbó tiẹ̀ bùkátà sí kánni àbómi ńlọ tiẹ̀ bùkátà sí ọwọ́ akọ́lé tán ọwọ́ aragbà sí water system ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kàńdá ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n àtìyàwó àtàwọn ọmọlẹ́wà ń dá mu bẹ̀rù Ọlọ́run ṣe dáadáa sáládùúgbò rẹ̀ wáyé àárọ̀ ti àwọn tí bá ń bùkátà sí tọ́jú pé nínú arúfo wa nínú àṣà nítorí kéèyàn ọ̀yá àyàn ni gbogbo àwòrán nǹkan báwọn bọ́ ọba yá ládùúgbò rẹ̀ dára pé èèyàn ṣe dáadáa ni dára ń tà àmọ́ ń yára wa onílápèjúwe ó bùkátà sí olófòfó lóró rẹ̀ já sínú kànga láti lè bá a fi yọ ó bùkátà sáàké ó bùkátà sí àjọ ìgbálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́ni pé ìsìláàmù yìí ọmọ wa dáa pọ̀ ẹni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá lábẹ́ pa ṣe dáadáa sáládùúgbò ẹ̀ ní lábẹ́ rẹ̀ ńlọ́wà kódà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfọ̀ òní tafsir ọ̀rọ̀ náà bá nínú Suratul Ma'un tó sọ pé wa yamna'una al-ma'un àwọn tó náà bá ṣe ìlérí ìyà tó lágbára fún lára àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n dá ni pé wa yamna'una al-ma'un àwọn tó jẹ́ nǹkan èlò wọ́n máa ń hàn náà rẹ̀ wọ́n ìfàládùúgbò wọn àwọn àfọ̀ àwọn òní tafsir wọn làwọn ń ta àkàsíwájú wọn lábẹ́ rẹ̀ wọn ní lọ́wà ẹnì kọ̀ọ̀kan wa náà bóò láṣẹ gbìyànjú bóò láṣẹ sapá lórí àti ṣe dáadáa sáládùúgbò wa bóò láṣẹ dàbí arákùnrin kan tí ń jẹ́ Abu Dawud yẹn nígbà ìmọ̀kan kó tó di pé Islam kó tó di pé yóò dé Abu Dawud yìí ó kọ rẹ̀ gangan ní Ka'b ọmọ Umama báwọn lárúbá bẹ́ẹ̀ bá fẹ́ sọ pé èèyàn ń ṣe dáadáa sẹ́nìkan ní tí wọ́n wí ni pé lí jarun kajari Abi Dawud mo láládùúgbò kan àfi bí aládùúgbò Abu Dawud bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìlú ṣe rí
kí ni Abu Dawud yìí ṣe tó fi adi wípé àwọn èèyàn máa ń lò lówe tí wọ́n bá fẹ́ sọ nípa pé èèyàn ṣe dáadáa sí ládùúgbò. Abu Dawud yìí in halaka lijari ba'irun aw sha akhlafahu alayhi ẹni tó jẹ́ aládùúgbò rẹ̀ tí ràkúnmí rẹ̀ tó bá kú àbẹ̀wúrẹ́ rẹ̀ kan ńlọ́ba kú àbágùtàn rẹ̀ kan ńlọ́ba kú àbádìẹ rẹ̀ kan àbí tòlótòló rẹ̀ ńlọ́ba kú kí ni tí ó ṣe yóò sọ̀rọ̀ àtọ́ bá pò lápára rẹ̀ yóò béèrè ìlú yẹn ń ta ràkúnmí ìlú yẹn ń tẹnu yóò sì san owó rẹ̀ fún ẹni tó jẹ́ aládùúgbò rẹ̀ tí ewúrẹ́ òǹkọ́lọ́pàá o. bákan náà idha mata al-jar tí kan náà àwọn aládùúgbò rẹ̀ tó bá wá kú àtọ̀ àlàó miqdara diyatihi min malihi yóò tọ́ bọ àpò rẹ̀ nínú owó ara rẹ̀ yẹsipẹ́ ní jẹ́ lówó kọjá ní lówó yóò wá fi san owó ẹ̀mí fáwọn tí wọ́n jẹ́ èèyàn aládùúgbò rẹ̀ tí tọ́fà yé lẹ́yìn ìní pé lára àwọn dáadáa tó yẹ ká ṣe sáládùúgbò làwọn ìta ti ń bọ̀ láti àárọ̀ yìí ìyẹn jẹ́ abala kan. abala lẹ́ẹ̀kejì nínú àwọn ọ̀nà tàbí nínú àwọn ẹ̀tọ́ ètò yẹ ká pé fọládùúgbò wa ihtimalul adha oníká farada sùtá ètí aládùúgbò ẹni tí bá ń ṣe é sí ni ká farada sùtá ètí aládùúgbò ẹni tó bá ṣe sí ni ìyẹn lè ṣe dáadáa sí yàn ẹni ó ṣe dáadáa sí ìpìlẹ̀ ní kò náà ṣe dáadáa sẹ́ni tó bá ṣe dáadáa sí padà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àárẹ̀ aládùúgbò tó ṣe pé èèyàn abó ni aládàámọ́ abó pátápátá ni kì í fi dáadáa san dáadáa ọ̀bẹ yẹn bá ṣe dáadáa sí àìdá òní yóò fi san padà irú aládùúgbò báwọn ìwọ bá wọn tẹ̀lé mọ́ pẹ̀lú ọ̀bọ jẹ́ kó mọ́jọ́jọ́ pé bá ń ṣàìdá sí ọ ìwọ náà ṣàìdá sí padà ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ìwọ ṣe sùúrù ìwọ ní faradà àfàwà nínú Maqamatul Hariri àfàwà wọn sọ ń bẹ̀ wípé wàwùrọ̀ ìlẹ̀ jaarọ̀ wàláwù jaarọ̀ wọn ní ojúṣe ẹ̀tọ́ aládùúgbò àwọn ò ní yé máa pé kódà baládùúgbò àwọn tó bá ṣe àbòsí kan àbómi tó bá ṣe sí àwọn tó bẹ́ẹ̀ bí a ṣe dánu dúró lónìí náà pẹ̀lú ògbọ́nọ́ọ̀ba ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run Ọba tọ́nà bá mú ìgbàláàyè wá a máa tẹ̀sí iwájú kọ́nà ọba kó sọ àjù ọjọ́ mẹ́jọ lọ àwọn ìtagbọ́ ìkọ́nà kó fi sínú mizanu hasanati ẹnìkọ̀ọ̀kan wa. wọ́n rí i pé ẹ rí ẹ̀kọ́ kan tàbí kejì kọ́ nínú nǹkan tí àwọn àfáwà ti ń bá ní sọ̀rọ̀ láti àárọ̀ kí Ọlọ́run Ọba àlékí ọlá kó jẹ́ kó lápá dáadáa ní ara wa Ọlọ́run bá ní san àwọn àfáwà Alhaji Abdulrahman Ọlálékan Muhammadu Awwal kọlọmba ní san wọn ní ẹ̀san olóore ọlọ́wọ́ bọ́tìnì onáà ní Délé Adéyanjú olóòtú ètò Alhaji Abdulrasheed Adéwálé Muhammadu Awwal ní orúkọ Adéwálé Abdulaziz ní orúkọ àwọn tí wọ́n sanwó fún ètò yìí iná ni àwọn ọmọ màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gomboro ilé èmi ọmọ yín olólùfẹ́ yín Abdulsalam Muhammadu Awwal ní dágbére pé wàhálà lẹ́kọ̀ọ́ ẹ̀ ń tọ́ka Kùránì àfàwà Bashir Abu Basiro ọlọ́mọdé kò wọ́n yẹn ha salamu alaykum.